èdè bàbá èdè. ètò tuntun tó gbé jáde nílé yìí o. onídèmọdè ẹgbọ́ ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọdè kó gbowó ńlá 500,000 naira. Yorùbá game show ni nípele jìpele lédè Yorùbá pọ́nbélé. àṣà àti ṣe orí àtàṣàyàn ọ̀rọ̀. ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan. òun ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé. ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́ngbọ́n. lórí ètò tí Awikonko gbé kalẹ̀ lórí YouTube. onídèmọdè authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wo. Awikonko onídèmọdè ta ló ní túmọ̀tù tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá. ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ àyẹ̀jẹ lórí YouTube channel authentic Yorùbá TV láti gbàgbégbà. December kó mọ̀ kó wa lọ́mọ lọ. December kó mọ̀ kó wa láya lọ. December kó mọ̀ kó wa lọ́kọ lọ. December kó mọ̀ kó wa lẹ́bí lọ. oṣù bàbá bàládé màmá lókè sọ wá nínú ìbànújẹ́. December kó mọ̀ kó wa lẹ́bí lọ. adúgbò lọ́wọ́ náà láàyè ọba tó tún mú wa rí wákàtí ọ̀wọ̀ yìí. ògo ni fún orúkọ yín lókè ọ̀run. ọba tí ń pa wá mọ́, ọba tí ń pèsè jíjẹ àti mímu fún wa bó tiẹ̀ jẹ́ pọ́ há. bẹ́ẹ̀ ni òótọ́ ọ̀rọ̀ yìí pé kéèyàn mọ́ sọ̀hún. ṣùgbọ́n ọba tó dá wa sí tí ó ń pa wá mọ́, tó fi afẹ́fẹ́ àlàáfíà afẹ́fẹ́ ìyè sí wa nínú, tọ́jà máa sẹ̀mí tọ́ka wá máa wà láàyè ọkàn. ọyà dúpẹ́ olórí àdáàdá tàn fọlọ́run ọba tó lẹ̀mí tó làlàáfíà, ọba tí ò já ṣàìsàn, kò já wa gangan dàkọlẹ̀ bò, kò wá já sìnkú aya, kò já sin tọmọ. ògo ni fún orúkọ rẹ̀ mímọ́. Àkàndá ló rọ̀rọ̀ lẹ́nu bíi tejò. Àjàó àrò Awikonko aṣọ lójú ọlọ́rọ̀. ọdún ń bọ̀ ọdún ti dé. ọ̀pẹ́ títí aboyún kò kọjá oṣù 9. ọjọ́ sí títí ọjọ́ yí ipò. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ láàrin ọ̀sẹ̀ kan péré ó ju eléyìí tí ṣẹlẹ̀ láàrin ìlú míì fódìdí ọdún lọ. bó bá ṣẹlẹ̀ míì tó bá ṣe bòmíì ló ti gbé ṣẹlẹ̀. odidi ìlú a máa wà nínú ọ̀fọ̀, wọ́n máa wà nínú ìbànújẹ́. but unfortunately orílẹ̀-èdè Nàìjíríà tó ti ṣẹlẹ̀ one nail drop ni nírú ìṣẹ̀lẹ̀ báyìí. wọ́n á léṣo kan jábọ́. eléyìí ò ní pé báwọn tí wọ́n ń rẹ́lé tàbí kanlé bí wọ́n bá ń kanlé gíga, bàbá nínú àwọn òṣìṣẹ́ tó jábọ́ kì í ṣe pé yóò já fọ́, lẹ́yìn ìgbà tó bá jákú yóò wà á já fọ́. wọ́n á léṣo kan bọ́ọ̀lẹ̀, àwọn tó kú ọmọ ṣiṣẹ́ lọ. gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ wá ṣe rí ní Nàìjíríà. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nílẹ̀ Ìbàdàn níbi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké ti pàdánù ẹ̀mí wọn, tọ́pọ̀lọpọ̀ àwọn àgbà farapa. eléyìí là ń rán tá àti ìrán tán, eléyìí là ń jẹ tá àti ìjẹ lẹ́nu kúnná. làbátọ̀ jíjí tí mo jí níjẹta ni mo jí gbọ́ tàbújá. ńgbà tí ó sì tó ṣe díẹ̀ mo tún ti gbọ́ tanambra. kí ló dé? ègún ni àbépè, ìdí ni àbásàsí. ta ló sàsórílẹ̀-èdè Nàìjíríà? wọ́n bá jẹ́lẹ̀ Yorùbá ni wọn alógun kan ní ilẹ̀ Ìgbò ńkọ́, Federal Capital Territory Àbújá ńkọ́. tàbújá le, ṣùgbọ́n ta bá yọwọ́ ti Ìbàdàn kú ò tanambra hun ọmọ tó kọjá bẹ́ẹ̀ o. mo ráwọn géńdé Ọlọ́run tí wọ́n náà lè gbalaja. àwọn ìyáálé ilé lọ́pọ̀ jù ń bẹ̀, àwọn abilékọ apá ń bẹ́ńlẹ̀, apá ò lè dìde, apá ò ṣeé gbé, ẹsẹ̀ ń bẹ́ńlẹ̀, ẹsẹ̀ ò lè rìn. àwọn tó dijú, àwọn tó yajú. fídíò ọ̀hún ò ṣeé play lórí social media rárá. n gbọ́dọ̀ play ẹ̀ lórí ètò yìí. ọkàn mi bàjẹ́, ọkàn mi gbọgbẹ́, kò sọ́kẹ́ tí ò ní gbọgbẹ́.
ọ̀làràǹbẹ̀ ọ̀làràǹbẹ̀ àsán wípé èèyàn ẹlẹ́ran ara bíi tèmi lélẹ́yìn nílẹ̀ yìí ṣe pé kádàrá ti tán náà nìyí kò sáyàn mọ́mọ́ àádáadáa ilé ayé ògo ògo ìràwọ̀ ìràwọ̀ future kò sọ́dọ̀ ọ̀la mọ́ gbogbo ẹ̀ ti wọ kóra. èyàn lọ́gbẹ́ ọkàn èyàn ní ìbànújẹ́ ọkàn kò sí bó ti wù kéèyàn dájú tó lé ayé ọ̀ọ́tán mọ́ wọn o wọn ò rà ọ́ níbì kan bóyá lọ́dọ̀ ìyá lọ́dọ̀ bàbá òfin ibì kankan tán mọ́ wọn ṣùgbọ́n èyàn ẹlẹ́ran ara bíi tiẹ̀ ni wọ́n agbọ́tà Àbújá rí wọn agbọ́tì Ìbàdàn mi ò rí wọn àìrí wọn náà inú ìbànújẹ́ la wà lóòótọ́ ìbànújẹ́ ni kò túlù lóòótọ́ òkú tí kìí ṣe tẹ́ni ọjọ́ tó fọ̀ ilé ẹlẹ́kùn náà ti ń sún ilé aláriwo la ti pa àwọn òbí àwọn ọmọ yìí àbúrò ìyá àbúrò bàbá ẹ̀gbọ́n ìyá ẹ̀gbọ́n bàbá tán bá tó lóògbé láyé ìbànújẹ́ dàpọ̀ mọ́kàn wọn. gbogbo ayé bá ń complain nípa aṣọ ọdún ó ti kó nu complain táwọn complain bí lágbájá bá wà láyé káwọn orí gàrí lọ́jọ́ ọdún táwọn bá wà mú àwọn wà lálàáfíà àwọn dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú ẹ̀ kò sílé tí wọ́n ti pàdánù ọmọ tí wọ́n ti náà mọ̀ pé nǹkan bà wọ́n ń bẹ o ṣé o ti rí ibi táwọn ti tẹ̀yìn ti sunkún ọmọ rí tẹ́nu ọmọ ti jú ọ rí wàá mọ̀ wípé ọ̀rọ̀ Ìbàdàn kò ní nǹkan téèyàn sọ téèyàn pé kéèyàn gbẹnu dákẹ́ ń bẹ̀ járe ẹ mẹ́nu kò ń bẹ̀ lóòótọ́ là ń mẹ́nu kò ń bẹ̀ kò dùn mí ẹ̀kan là wí bó bá ti ń di méjì mẹ́ta tàbí jù bẹ́ẹ̀ lọ ó dùn ní dọ́kàn ó dùn ní dáàyè ọkàn ó dùn mí gan. so ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń Ìbàdàn ló ṣẹlẹ̀ l'Anambra oúnjẹ náà wọ́n bá lọ the same thing náà ló ṣẹlẹ̀ l'Àbújá oúnjẹ náà wọ́n bá lọ tàbújá wọn ni wọ́n fẹ́ pèrè sí wọn ó pè aṣọ àtàwọn nǹkan kọ̀ọ̀kan fún wọn. àwọn èèyàn láwọn ti jí débẹ̀ látago 3 sísí tán sí géètì báyìí wọ́n ní ṣe ló dàbí bí omi yalé èèyàn tọrọ wọlé lé 3000 èèyàn 10 wọn ló pàdánù ẹ̀mí wọn ọmọdé 4 bẹ́ẹ̀ mọ̀ bá a ṣe lọ bí irú nǹkan bẹ́ẹ̀ téèyàn tó mọ ọmọdé dání o ńgbà tán gbọ́ tí Ìbàdàn o. ta ló sọ̀rọ̀ mẹ́ta àánú ẹ̀ ò ṣèyàn ṣé tarábìnrin tó sọ pé òun àtọkọ òun làwọn jọ lọ àtọmọ ojú òun lọkọ òun ṣe ṣubú sójú ìjà òun ò lágbára láti ran ọkọ òun lọ́wọ́ débi tó wọn lágbára tàwọn ọmọ tọmọ oúnjẹ wọn bá lọ àti jẹ àti mu bóun náà ṣe fẹ́ ṣe kérésìmesì my lovely brothers and sisters ẹ̀yin dádì àti mọ́mì bó bá rò pé nǹkan smooth kò smooth tó bá rò pé nǹkan dùn kò dùn ó tó bá rò pé bó ṣe rí nílé yín ló ṣe rí nílé wa ó tán rẹ o. àṣírí tí ẹ ti bọ̀ àbí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mẹ̀lẹ́ńbẹ̀ mọ́ sọ̀rọ̀ majority ń bẹ níta ní tí wọ́n jẹ lónìí wọn mọ́ débi ìtọ́dún bọ́ bá sọ̀rọ̀ pa Christmas wọ́n á ní tòní sáwọn ti jẹ́ náà. What can we do to rescue that? We can only do little. We can't do much. bó bá jẹ́ orílẹ̀-èdè tó dáa lórílẹ̀-èdè Nàìjíríà dídùn inú Ọlọ́run láti sọ délé ìtọ́ dáa lọ́la omi mára orílẹ̀-èdè yìí lè padà kó dùn. àwọn governors ní ìpínlẹ̀ kọ̀ọ̀kan how do they celebrate Christmas ahead for people, for masses? látọjọ́ tí Oyètọ́lá ti jẹ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun
ló ti máa ń fún ìjọba ìbílẹ̀ kọ̀ọ̀kan ní ráìsì. dóò àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú ẹ̀ ló máa fún. ká lórílẹ̀‐èdè tó dáa ní Nàìjíríà ni báwọn ọmọ ẹgbẹ́ òṣèlú bá ti gbà kò yẹ kí wọ́n tó dú àdú tìta mọ́. kàkàlùkù ó ní tẹ́ lọ́rùn pẹ̀lú tó bá tẹ́ lọ́wọ́. PDP ó pín tiwọn, Démọ́lá Adélékè ó fáwọn ẹgbẹ́ òṣèlú ẹ̀ lọ́sùn, rárá fẹ́ láàrin ara wọn ó ti pín. àwọn PDP àti ẹ̀mọ́ yọ tiwọn síta díẹ̀díẹ̀. bẹ́ẹ̀ ni báwọn yẹn mọ òṣèlú ṣe díẹ̀. bó bá jẹ́ 10 wọ́n lè pín 5. wọ́n fẹ́ tí ìṣe àwọn máa fẹ́ APC, wọ́n máa fẹ́ gbé òṣèlú alátakò. I am not a politician, n tí mo rí ni mo ń sọ. APC bó bá ṣe wọlé ẹnu ìlú etí lóbìnrin fi gbòǹgbòrò ni láàrin ara wọn ó ti pín. ṣùgbọ́n PDP mo witness ẹ̀ dáadáa. tọ̀tún tòsì ni àwọn máa ń pín tiwọn, wọn ò máìdí olóṣèlú. àwọn náà ní reason and purpose. láti clear mind àwọn èèyàn ni láti pè wọ́n láti wá dìbò fún wọn ni ó yé wa tactics òṣèlú ni but at least wọ́n ṣe ń fáwọn èèyàn míì. so lókè òkun lásìkò báyìí ọ̀pọ̀ ilé ìjọsìn wọ́n ti ní package fáwọn tí ń jọ́sìn lọ́dọ̀ wọn wọ́n máa gbé fún wọn fún Christmas fọ́dún tuntun à ń jàgùdù sí ń bẹ̀. And lo and behold àwọn majority àwọn èèyàn kan wà láàrin wa wọ́n pọ̀ gan-an. wọ́n ti ní àwọn èèyàn tí wọ́n fún lóúnjẹ tí wọ́n fún lówó lásìkò ọdún tẹ́nìkan kan ò ní mọ̀ nípa wọn ò ní gbé kámẹ́rà wọn ò ní ṣe announcement. ó ti wà lẹ́nu ilé wọn àwọn kan ti ń pín tiwọn bọ́ wọn ò ní sọ fẹ́ni gangan. eléyìí ní charity. tá a bá ti ń pèlú péjọ torí pa fẹ́ fún èèyàn ní nǹkan ó ti di business o sorry ó ti di ṣe kárí mi. bọ́ bá dé mi o irú Catholic Church Àbújá yìí Holy Trinity Catholic Church ní Maitama ṣé kò sí ẹni bí ń panu chọ́ọ̀chì wọn kò sí tálíkà nínú chọ́ọ̀chì wọn sàn ti fún wọn. ṣé wọ́n trust àwọn ọmọ ìjọ wọn? wọ́n ṣe sọ fún ọ pé ká mú èèyàn 5 wá 2 àgbẹ̀kẹ́ mẹ́wàá sí chọ́ọ̀chì wa o ṣùgbọ́n a fẹ́ náwó kínní ìdọ́dọ̀ yín àwọn tó bá wá wọ́n ti ń bá sọ fún mọ́ sọ fún èèyàn kankan o kí kálukú dé pẹ̀lú èèyàn tiẹ̀ kò dẹ̀ sí jàgùdù ń bẹ̀ àwọn èèyàn 5 tó bá mi wá kán ti kó abọ́ kán ti kó pákéjì 5 tó fẹ́ fún wọn fún mi kéde alẹ́ kálukú lọ́wọ́ kán máa lọ láì níyàn jíjà láì síjà nù. kò sí bá a ṣe ṣe bòlò tí ò ní sàáyán ìṣẹ́ àtòsí nìkan kọ́ ní ń bẹ lára wa wọ̀ bíà tójú kòkòrò ń bẹ lára wa. ìyẹn tí ló ń fẹ́ pé nǹkan kí ló tá a lè ní sùúrù ṣùgbọ́n lọ́kàn wa àkíyàn kó tó dọ́dọ̀ mi ọmọ pẹ́ ju ẹja da gbogbo ẹ̀rú mọ́ra wọn ẹja sọ́dìjà gùdù ẹ̀ ń bá rí kóríkó ẹ̀ ń tí ò bá rí kó kò rí kó. ẹni owó ẹ bá bà kan kàkà kọ́ máa lọ yóò tún fẹ́ bẹ́ẹ̀ lómìn náà tó ń gbé ojú kòkòrò àti wọ̀bì àti ń bẹ lára gbogbo wa nù. so tí Anambra òkú sòólẹ̀ rẹpẹtẹ wọ́n wá tó pósí kalẹ̀ wọn ò tí ì fọwọ́ kàn wọ́n irú títẹ̀ wo ni wọ́n tẹ gẹ́gẹ́ Ọlọ́run débi pé ẹ̀mí fi bọ́ iye èrò wọn ló wà ń bẹ̀ àwọn àgbàlagbà
tí dẹ̀ ń tẹ̀ èèyàn mọ́lẹ̀ sáwọn ọmọ pé orí èèyàn làwọn ń tẹ̀ sáwọn èèyàn ọmọ pé èèyàn lè rárá bíi tiwọn náà ń tẹ̀ ni. like I said mo ní àwọn tó ń gbọ́ àwọn èèyàn wọ̀nyí mọ́lẹ̀ ṣé wọ́n fìlẹ̀ pé èèyàn bíi tàwọn làwọn ń tẹ̀ mọ́lẹ̀ bóò ni wọ́n ṣe fẹ́ gbìyànjú láti àbákálukú níjà fún ẹ̀mí ẹni ṣé é ṣe pé báwọn náà bá ṣe bẹ́ẹ̀ ó ṣe é ṣe kí káwọn gbómi lọ so mo wá wà wọ́ndà pé báwo làwọn èèyàn ó ṣe bọ́ sírò àdánwò báyìí orí wá dibi ń gbogbo àwọn ọ̀nà wọ̀nyí ẹ̀ ń fẹ́ múnú àwọn èèyàn dùn at the end of the day ó fún wọn bànújẹ́ àwọn tọ́wà tí wọ́n jẹ lọ at the end of the day wọ́n pàdé tí yóò jẹ wọ́n gbogbo ẹ tí wọ́n ń gbàdúrà wípé a sọdún ayọ̀ wọ́n ti wá sọdún ìbànújẹ́ because ẹni tọ́kàn nìkan kọ́ lọ́kàn ọkàn ẹni tó súnmọ́ wọn ọkàn ẹni tó bá wọn tán a lè pèrè ajá ká fi kòkó lẹ̀ bí ó wá jẹ́ stampede lọ́tún stampede lósì stampede níwájú stampede lẹ́yìn still àmọ́ kẹ́kọ̀ọ́ ń bẹ̀ o ńgbà mo tún ti rẹ́ni tí ń há ráìsì tán tó ń du ráìsì mọ́ lọ́wọ́ ẹni tó fẹ́ fún orí tẹ tó ń dù ú mọ́ lọ́wọ́ wọ́n ẹ̀ làkàndá ń wọ́n fẹ́ sọ̀rọ̀ jù ẹ jẹ́ n kọ́kọ́ polówó tí mò ń tà náà kí n tó wá fi fídíò yìí tí mo fẹ́ fi hàn yín torí gbogbo etí tó ń gbọ́ anílé mo sì kí gbogbo ojú tó ń wò ìtajẹ pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wá ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa wípé ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálálẹ́ ẹ má ka pépà mọ́ ẹ kàn sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúnkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń wọ ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúnkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá apákan ara máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fojú ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ ti lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ́jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ooru inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ lè rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòpọ́nbélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò
fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033034777 08033034777. ẹ bá wà lamẹ́ríkà kí ẹ wà ní Spain kí ẹ wà ní UK ibikíbi tí ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tí ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? ẹ kàn sí wa ẹ máa mọ̀. ẹlòmíì ọrùn àdédé máa steve, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. ẹlòmíì ìjẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. àwa máa ní ìṣòro, a máa ní kàtà gbogbo ìgbà. kí ló fà? ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. tó bá ti kàn sí wa èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa determine irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 08033034777. iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. Igbo asị m Igbo ndị ọma njem ọnụ nke onye chi ya zelu. Tata bụ 20th of December. O nwere one of Floteus family na-aza Ani Nwakụ Chidebele Peter. Onye eme gosi ngote 15 bag of rice. Mana out of excess of my calabrity, after I sleep and maintenance, nsi na mmadụ one ka 15 bag ya esukwanụ. Nsi si ke ya half bag, eke ya half bag gbata 30 bag of rice. So I share ya randomly. Iwatago ka ịmalụ ndị ọ na-enwere ka ọ na-alụ fa ka ihe fịa bụ na aka ya esi wee mee ya. Onwere onye anyị dobere ya iche. So anyị fụọ ndị Bible si onye lụọ ya lie, na enwe anyị akwọ nwa na-ele pure water. A na-emekwa bless you. Organizer. Nine, grab to so. And then Makwa. Eh? Yabi Neje. Okobaro Kin Aqua. Yeah. Whenever you. Thank you. ẹ̀yin náà wo nǹkan ẹni tó fẹ́ fún ẹ ní nǹkan ni wọ́n bá dùn yìí o. Do you know why I love this guy? Number one, òun kọ́ ló ní ráìsì yẹn, ẹnìkan ló kó fún 15 bags nínú àwọn tọ́lọ̀ wọn bá ṣẹ́gi ọlà fún ni. wọ́n máa wò pé àwọn ti dàgbà jẹun tó lè máa pín kínní ìlọ́jàre. àwọn èèyàn ṣe bẹ́ẹ̀ rí fún àwa náà ní time of COVID-19.
kábà wọn pín fáwọn èèyàn á dẹ̀ pín pẹ̀lú ẹ̀rí ọkàn bí mo náà ṣe fi mọ́tò pín káàkiri street lélẹ́yìí adu wọn fa èmi ìjàmọ́ mi lọ́wọ́ kí ló dé ẹ ní sùúrù yóò kàn yóò dọ́dọ̀ yín rọ àwọn èèyàn kì í ní sùúrù nature wọn ni àbí kí n pé nature wa ni. Now this guy started very well. Number one, according to him, èdè tó sọ ọmọ ilẹ̀ Igbo ni wọ́n fún ní 15 bags ó wá pín sí half ọ̀hún sọ di 30. The first person tó kọ́ fún ó dùn mọ́ mi nínú púpọ̀ jù woman ti ń kiri pure water òun rò gbọ́n fẹ́ ra pure water ní ó sáré fo títì wá pẹ̀lú ọmọ lẹ́yìn ó gbé kan fún un fọkànáísà ó pé ó dùn mọ́ mi nínú púpọ̀ jù ó gbé kan fún un ẹnì kẹta tó fún un ló dùn mọ́ mi jù lẹ́yìn tí woman yẹn náà lẹ́yìn tí ń ṣiṣẹ́ wíbarò tí ń ti wíbarò lọ. Now guy yìí wà justified wípé ó rìkọ́ọ̀dù ẹ̀ at least fẹ́ni tó kó ráìsì fún kẹ́ni yóò lè mọ̀ wípé o kò jíṣẹ́. I love that. So now ń gbọ́ wá díṣẹ́ pé wọ́n ṣùrùbó ẹlòmí ọmọ wo pé ẹni ò ní pé òun o ẹjá bówèrè wọ́n fẹ́ ẹnìkan tiẹ̀ sọ fún mi pé wọ́n rí ibìkan tó ti fa ẹni tó ní tó ń kára ìsìn ti fà bọ́ọ̀lẹ̀ láti inú mọ́tò. bọ́ọ̀lì ayé wa ṣe rí lórílẹ̀‐èdè Nàìjíríà nìyẹn gbogbo àwọn nǹkan yìí kì í ṣe fẹ́ni tó lè afford ẹ̀ tó bá jẹ́ pé yeye wa débẹ̀ kó ṣe fẹ́ni tó lè afford ẹ̀ fáwọn tí ò lè afford ẹ̀ ló wà fún majority wa lè afford ẹ̀ a tó máa jà sí. tálíkà ni mí o aláìní ni mí o it will never make any sense ńgbà tí n bá gbọ́ pé wọ́n ń pín ráìsì ń bì kan tèmi náà tó lọ ṣàyà gbàgbà bẹ́ẹ̀ torí pé tálíkà mi ò tó kí n mọ́ lè afford ẹ̀ ìmúná lè afford ẹ̀ fáwọn èèyàn kan. So majority àwọn tó lọ bí stampede Abuja wọ́n lè afford ẹ̀ tàbí kí n sọ pọ́pọ̀ nínú wọn wáì táwọn náà tó lọ gbogbo àwọn tó lọ síbi Anambra ọ̀pọ̀ nínú wọn ló lè afford ráìsì tán máa gba nígbà tá a bá pàdánù ẹ̀mí nítorí ráìsì abọ́ 5 so máa tó 5 ṣá ó pọ̀ tán náà nìyẹn fẹ́ni kọ̀ọ̀kan ibi tó rò bá ti pọ̀ because ọ̀pọ̀lọpọ̀ ráìsì láti ń jẹ́ ńgbà tá a bá jẹ eléyìí tán ọ̀pọ̀lọpọ̀ ráìsì láti ń jẹ́ ẹ̀bọ̀ tẹ́lẹ̀ tán bá fún èèyàn 1 bag of rice ẹṣin ráìsì láti ń jẹ láti bẹ̀rẹ̀ ọdún kéèyàn máa jágolo kọ̀ọ̀kan lójúmọ́ kọ̀ọ̀kan yóò ti jẹ kọjá àpò kan. ẹran ẹgbẹ́ ò dẹ̀ sí í dájẹ́ àbí àjọdẹ̀gbẹ́ nìsín àjọpẹ̀ràn sẹ́nìkan dédé máa gbé lọ sí òní dìjà sáà ní sára wa ládàá gbé kínní ilẹ̀ jà kún o ọ̀pọ̀lọpọ̀ nù wọn bá ti gbé délé ara ilé wọn tí ọmọ kan lọ gba ráìsì wọn fún lágolo 2 agolo 3 ń bẹ̀ bọ́lọ̀ ṣe dá wa Nàìjíríà nù alójú àánú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà fẹ́ ṣerú nǹkan báyìí wọ́n ya tọwọ́ ọmọ wọn bọ́ sọ àpè ẹ mọ́ ṣàánú àsìkò téèyàn ṣàánú ọmọ làkejì láwa yìí kí ayọ̀ àti ìdùnnú lè bá a kárí ò ní pé ẹni tó ní kó fáwọn tí ò ní ká mọ́ kàn fi dá wàhálà lè báyìí débi pé yóò gbẹ̀mí ni ẹ wo ilé 10 lọ́wọ́ ọ̀tún lé yín ẹ wọ àwọn tí ò ní ń bẹ fún wọn ó ti tó ilé 10 lọ́wọ́ àlàáfíà wọ àwọn tí ò ní ń bẹ fún wọn tó bá jẹ́ pé ẹ lágbára púpọ̀ ẹ wo ilé 10 wájú ẹ wo ilé 10 lẹ́yìn ó ti tó kò pọn dandan ká rìkọ́ọ̀dù ẹ̀. So tàbújá yẹ Madam Ruth tó pàdánù ọkọ ẹ̀ síbẹ̀ àti bóyá ọmọ ẹ̀ náà wà ń bẹ̀ ó ní we woke up at 3 a.m. hoping to be among the first to get something for the children àwọn ò ní rárá ń wá táwọn ọmọ wọn máa jẹ tọkọtìyàwó ló lọ bẹ̀
But when the gates opened, it was like a flood, and we were all swept away. I saw my husband fall, and I couldn't help him. I couldn't even protect my children. Olagbara o. Alone, we have no choice. The little we have is barely enough for the family. We came for help, lost everything. I thought we'd get something for the kids this Christmas. Instead, we lost everything. Èyàn Udrak Besi, bàbá àwọn ọmọ mẹ́rin tí wọ́n wá láti Mpàpẹ́, ó lágbára díẹ̀ jàre, ó lágbára díẹ̀. Eléyìí ni only the number of people who wanted to force the gate open were more than 3,000. Many were desperate. They forced the gate opens. Those at the front fell down, and those coming from behind stepped on them. It's a sad news. It's a bad news. I was lucky to escape, but I couldn't forget what happened. Madam Victoria ló sọ eléyìí o. Now, Madam Toyin Abdulateef tó náà wà ńbẹ̀. Only this incident surprised me. We have never witnessed this kind of crowd. It was too much and overwhelmed the church security team. Some of the women were carrying little children. Some slept on the road in front of the church since Friday night to make sure they got the food. Iṣẹ́ àtòsí ló fà á. Iṣẹ́ ń ṣe àwọn èèyàn. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ àwọn ìjọba ni wọ́n di wàhálà yìí rù wá. Àwọn gómìnà lókè ọya, èèyàn mélòó wọ́n náwó ọ̀ràn lọ́wọ́ sí? Gbogbo olóṣèlú èèyàn mélòó wọ́n náwó ọ̀ràn lọ́wọ́ sí? Tí gbogbo àwọn gómìnà bá náwó ọ̀ràn lọ́wọ́ sáwọn èèyàn, sí local government, for example, tí gọ́vnà kọ̀ọ̀kan bá pé tó bá fi ráìsì àwọn Adémọ́lá tẹ́lẹ̀ bóyá bíi truck ráìsì kan sí local government kọ̀ọ̀kan, káwọn tó já of rep member ní constituency káwọn náà fi nǹkan ránṣẹ́ sí local government. Ẹni ó ti gbà nínú Tadélékè kó má fọkàn sí ti kí lorúkọ ẹ̀, kí lorúkọ eléyìí tó wà lásọ̀ of rep wá ẹ járe. Ọ̀sàmì o, kí Fádáhùn sí tó jẹ́ sẹ́nétọ̀ kó náà fi ránṣẹ́ sí local government kọ̀ọ̀kan tó wà ní senatorial district ẹ̀. So with that, àwọn tó bá ti gbà nú ilé kan mọ́ gbà nú ilé, ẹ̀ ń bá gbà nú ilé kan mọ́ gbà nú ilé, yóò lè dọ́dọ̀ àwọn èèyàn tó pọ̀, ṣùgbọ́n kan jú àwa ojú kòkòrò wa wọ̀ bí àwa ẹ̀ ń gbà nú ilé yóò fẹ́ pín nú ilé yóò fẹ́ pín nú ilé. Àwọn tí ń di wàhálà lélẹ̀ o. Ilé ni I didn't know I'd survive. I've never seen anything like it in my life. People were falling all over, screaming for help. I thought I'd never get out alive. Can you imagine that? So, Christmas was supposed to be a time of joy. Instead, we are burying loved ones. I don't know how we will survive this. Following the stampede, which claimed about 70 lives in the 3 incidents, the federal government has issued an advisory on public events this Yuletide and condoled with families and loved ones of those who lost their lives. So, kí ni condolence wọ́n fẹ́ change fún wa? Àti federal government àti state government àbọ̀ fẹ́ sórí ibú ni. Kí ni condolence wọ́n change? Sójú àwọn tó ti kú ni. Níbi tán bá wa dé náà ti rí wa yìí. Sọ yẹ kí ìṣe ọmọ sọmọ Nàìjíríà to that extent pàlẹ́ afford ń ta fẹ́ jẹ lójúmọ́. Àwọn nu Ọlọ́run. So Ọlọ́run nínú àánú ẹ̀ yóò mẹ́pẹ̀ burúkú kò lójú àwọn tó pàdánù ẹ̀mí wọn.
tù wọ́n nínú ọlọ́run àánú gbogbo ẹbí tó sọmọ nù bí òkò àánú olódùmarè kó máa bá gbogbo wa ọdún ayọ̀ láṣẹ gbogbo àwọn èèyàn wọ̀nyí bá wa tù wọ́n nínú ọlọ́run to the best of my understanding tàbá láwọn ìjọba gidi ó yẹ kán compile lórúkọ àwọn tó pàdánù ẹ̀mí wọn àtàwọn tó pàdánù ọmọ wọn nìbàdàn kí la fi console wọn bàbá sọ̀rọ̀ ìtùnú fún wọn kí ni nǹkan mìíràn fún wọn tó bá wà wọn ò ní lọ síbi tán ti pàdánù ọmọ yìí tó bá wà wọn ò ní lọ síbi tán ti pàdánù ara wọn yìí kí ló yẹ kí ìjọba wá ṣe fún wọn láti tu ẹbí wọn nínú ìjọba kọ́ ló rán wọn ṣùgbọ́n àsìkò tá a mọ̀ ìjọba tó jẹ́ tiwa lélẹ̀ àná Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ Akanda ọ̀rọ̀ Awikonko ló kọ́ mi lẹ́ẹ̀kan sí ẹ like ẹ follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channels mi Awikonko TV Authentic Yorùbá TV fún programu wa game show onídèmọ̀dè bó bá bẹ bá wà ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ẹjá sọ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362 èdè àti àṣà Yorùbá ò ní wọmi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú à ní fìbànújẹ́ sọdún láṣẹ Èdùmàrè. God bless you. Adéoyè abẹ́fẹ́ Awikonko ó tún dé lórí ìkànnì yìí o Authentic Yorùbá TV YouTube channel Yorùbá Game Show onídèmọdè tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o onídèmọdè. Adéoyè abẹ́fẹ́ Awikonko bákúnbákọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde nílé yìí o onídèmọdè ẹ̀gbọ́n ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò onídèmọdè kó gbowó ńlá 500,000 naira Yorùbá Game Show ní nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe orí àtàṣàyàn ọ̀rọ̀ ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan òun ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́ngbọ́n lórí ètò tí Awikonko gbé kalẹ̀ lórí YouTube onídèmọdè Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wò Awikonko onídèmọdè ta ló ní túmọ̀tù tí ó dáhùn ìbéèrè gbowó ńlá ìpàdé lórí ètò onídèmọdè kájọ máa fojú lóúnjẹ àyẹ̀jẹ lórí YouTube channel Authentic Yorùbá TV láti gbàdégbà. Yeah.